dẹ́ ẹ lójú ó ráwọn èèyàn lórí ilẹ̀ yẹn báyìí. kẹ́mi mi lè fẹ́ lófò. àwọn ìbejì òòṣà àbí ìbejì òsì tẹ́ ń pè wọ́n. gbogbo òsì tẹ́ ń ṣe mú ẹ sọ fún ká má ṣe lọ́dọ̀ tèmi o. àníṣe ń ṣeré ni. kí ló rí. àwọn wo lẹ pínlẹ̀ àkújì fún àwa lẹ pínlẹ̀ òkè lọ́hùn fún. olórí ebùsẹ̀ ń mú gbòòlì. bí kò bá ní èdè bọ́tọ́ àmì tí wọ́n fi yá ìgbẹ́ obìnrin kò lè jẹ́ kúkú. kúmọ́lù yẹn ló máa wá pa ẹ́ tó o bá ṣí géètì yẹn fún mi sí kúmọ́lù yẹn ló máa pa ẹ́. sọ́kọ́lọ̀. táyọ̀ bẹ́ńsáìtì tó ń bá wọn kó wàhálà. ó wà sáìtì. wà á dá ọ lọ. ọjà mi ló lè ní wọn bọ̀ tí wọ́n ti ta ayé ìlú. padà síbo irọ́ o tẹ́yìn bá ti dé ẹ pè wá àwa máa wá bí àgàrà sí. Àbọ̀lọ́rí ẹbí burú. Bọ̀ṣá ẹ ti ká kọ́ wọ̀ kúrò lọ. Tọ́lá ti dàgbò lórí tán ká máa pa. Ó yà. Àmọ́ nǹkan tí mo kàn wá rò bẹ́ẹ̀ ni pé so ní change díẹ̀ lọ́wọ́ so lówó díẹ̀ lọ́wọ́. Mi ò ní owó kẹ̀kẹ́ lọ́wọ́. Jọ kí ni problem ẹ̀ náà? Mi ò ní problem. O ní láti fi dára sí mi sílẹ̀ o. Tẹ́ntẹ́lẹ́ tó nìyẹn máa bá sọ. Inú kọ́mpáǹdì wa lè wá tẹ́tí wá ń pariwo wèrè láàárọ̀ kùtùkùtù wèrè tó bẹ̀rẹ̀. Ẹ fi ẹja wèrè ní tó bẹ̀rẹ̀. Ṣé kí ni ẹ fún ọjà lẹ́ka ẹ̀kọ́? Ṣé kí ni ẹ fún ọ?